Africa Content TV. Agbada sori re ládàgbé wọn àwọn ará mi fọ agbada sori re ojú táwọn ọ̀táwọ́ agbada sori re ládàgbé wọn èjì ará mi fọ àti ní bàbá olè gbé wa jáde bàbá padà wọn máa ṣàánú wa.
mo dúpẹ́ fọlọ́run wọn bá wà sẹ́yìn lé ìṣojú ẹ̀mí mi ẹ̀rí bí èmi náà mo lùlù lọ́jọ́ gbàdé ọba àná mo ṣeré gbogbo lórí àlefa alábàbí ó dẹ̀ tó ó tó tó òdó sẹ̀kẹ́sẹ̀kẹ́ lórí àlefa ọlọ́sùnmọ́ mi ìgbà ẹ̀ á tù wá lára ìwọ náà wà á rí pẹ̀lú òkòtò kòtò wọn bọ ọmọ kékeré jẹ wà á fàgbà ló nínú wọn là á fi àìnínú ọlá ńlá ìgbà míì ọlọ́run a máa ṣe nǹkan ẹ̀ bó ti ṣe fẹ́ kórí ni ó máa rí ẹni àwọn òpin kò lé ìpàgọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ kọ́ ní alárinrin àtọmọdé àtàgbà ìlú ìrètí wọlé dé níṣẹ́ ní ká ní ayọ̀ ìrèdè ìgbà yìí tù wá lára àtàlejò àtẹnilé àtọmọ ìlú àtọ̀rẹ́ ọmọ ìlú àtẹbí àlejò pàápàá àsìkò yìí tù wá lára ìlú ìṣẹ̀rí ọlọ́bí ìrọ̀wọlé bí ẹ̀mí ayọ̀ àìdè ọba lásùn ọ̀gbìn lásùn ọ̀gbìn ọba lásùn ọ̀gbìn ọba lásùn ọ̀gbìn gbogbo ẹgbẹ́lẹ́gbẹ́ níṣẹ́rí òkì yín àti Yorùbá àtàrúsà àti Ìyíbò ìgbà tó kún lóde là ń lò tuntun eléyìí náà ó ṣojú ẹ̀mí mi pẹ̀lú ìlé ọdún bẹ́ẹ̀ ọlọ́run o ìgbà yàtù wá wá ọba Muslim Abíọ́dún Àìláàdé ọkọ̀rọ̀ bí àtùkọ̀ jẹ́ kí ìyá o kábíyọ̀ sí Abíọ́dún Mùsùlùmí bí ọdún Àìláàdé bí Mùsùlùmí bí ọdún Mùsùlùmí. Mùsùlùmí bí ọdún. Egudu aṣáájú akọ́ra fi àtú Mùsùlùmí bí ọdún. Ọkọ̀rọ̀ fi ọmọ mi Mùsùlùmí bí ọdún. Egudu aṣáájú olówó ọ̀gọ̀ngọ̀ ọkọ̀rọ̀ fi ọmọ mi Mùsùlùmí bí ọdún. Ọba inú ẹ̀ẹ́dùn Mùsùlùmí bí ọdún. Ìlú ọ̀bàbà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ Mùsùlùmí bí ọdún. Ayé tí omi ṣáàlà wá ń jẹ́ o Mùsùlùmí bí ọdún. Ayé tí omi ṣáàlà wá ń jẹ́ Mùsùlùmí bí ọdún. Àyìnlá Ògùdù ṣáàdì. Èèyàn bá dé kò lóye. Èèyàn bá dé kò lóye. Ìṣẹ̀rí ọlọ́fin. Èmi ṣe pàtàkì ké wá ní ọ̀jìnì tó wá bí. Bó bá rẹra jù bẹ́ẹ̀ lọ, ó ṣe pàtàkì. Àyìnbó mọ́bọ̀ làwọn ló ṣe jẹ́ wá. Títí
lútìrí méje òun là kọ́nà lútìrí. ìlàtìrí kó ikọ̀ tí wéje. Egungun ti rí ẹ̀kú, ọkà bàbà ti rí wọ́n lọ́kọ lójú. Òkè tó tiritiri tí òwò, òun ni wọ́n pè lọ́wọ́ ọkùnrin egun. Kéwà ń bí ọ̀jì rẹ̀ àràbà bí. Abiola S1. Gbogbo bàbá bá ń pè é, òun jẹ́ mi ní ìfẹ̀jẹ̀bẹ̀ ìjọ arábá bí. Ọmọ abẹ́ ẹ̀ lóhùn ní bàbá. Òjẹ́ ní dọ́là ẹ̀yìn Abiola. Ìdí òṣèpọ̀ owó Abiola. Ọmọ kẹwàá ní ọ̀jì rẹ̀ àràbà bí. Abdulganiu Àyìndé kì í ní ọkọ̀ ìṣe rẹ̀. Àyìndé ọmọ Àyìndé, èmi náà ọmọ Àyìndé. Mẹ́ta l'Àyìndé lọ́dọ̀ mi o. Wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run ọba. Sọ̀pẹ̀ ní kíkún fa ìdí arábá bí. Ogbó àpọ̀ ẹ̀wà sí Àyìndé. Ṣẹ̀rá Àyìndé, ṣẹ̀rá Àyìndé. Abiola tàbí ìhù. Ṣẹ̀rá Àyìndé. Bí wọ́n bá kọ́jú jù, ogún ọdún gbà kọ̀lá lọ́lá ọlọ́run. Ṣẹ̀rá Àyìndé. Àyìndé tàbí ìhù. Ṣẹ̀rá Àyìndé. Abiola ọmọ Àyìndé wá sí ìhù. Ṣẹ̀rá Àyìndé. Àyìndé mi ní ìjà ìwọ́dẹ. Ṣẹ̀rá Àyìndé. Àyìndé mi ní ìjà ìwọ́dẹ. Ṣẹ̀rá Àyìndé. Ganiu ní ìjà ìwọ́dẹ. Ṣẹ̀rá Àyìndé. Lucky boy. Lucky boy, ọmọdé nìkan, ọmọdé nìkan, ọmọ ti dé nìkan, ọmọdé nìkan. Lẹ́nìkan ló bí ẹ̀ lọ́mọ, ọmọ ti dé nìkan. Ìyá dada ló bí wọ̀ ọlọ́mọ, ọmọdé nìkan. Lucky boy, òjò nígbà láàárẹ̀. Ṣé lọ́ọ̀kì mi? Lọ́ọ̀kì mi. Ó máa ṣe lọ́ọ̀kì mi. Lọ́ọ̀kì mi. Ọmọ nífẹ̀ẹ́ ọmọ bíbí inú Bọ́lárì. Ìyá dada ló bí ẹ̀ lọ́mọ. Lọ́ọ̀kì mi. Ìyá dada ló bí ẹ̀ lọ́mọ. Ìṣọ̀lọ̀ lọ́wọ́ ẹ̀ ló wà. Olóńgbẹ lọ́wọ́ ọlọ́run. Ó bá délé kẹ́ẹ̀kan sọ̀lọ̀ tuntun ọba. Ó kà bọ́ sórí ìyá àlééfà. Lucky boy, ó bá mi kálàgbà. Alàgbà ti jẹ́ mọ̀ ọ́n sùn.